èmi bàbá rẹ̀ ìyẹn ẹlẹ́à Kolothom tí tó ń jẹ́ Umu Ibrahim ọkọ ẹ̀ ní Umu Ibrahim ló fẹ́ kó máa jẹ́ èmi sọ ní Umu Kolothom so ọkọ ẹ̀ wá ní Umu Ibrahim ló fẹ́ kó máa jẹ́ kọlọ̀mà ní sí bẹ́ẹ̀ mo fún ní owó 10,000 pé mo fi ta lọ́rẹ kún gbogbo nǹkan tí mo ti ṣe fún lábẹ́nu bọ́bá ní bẹ́ẹ̀ tèmi nìyẹn ẹ̀yẹ máa kà bàbá ní kọfà mo fún ìyá dáadáa náà máa àlùbáríkà mo fún ní 2,000 bí mo ṣe ṣe fún Kolothom náà ni màá ṣe fún méjì yòókù o ẹ̀yin tẹ́ bá fẹ́ tẹ̀lé mi ká lè gbọ́ yé lẹ̀ o àmọ́ ilé ọkọ kọ̀ọ̀kan náà ló tún lẹ́tọ̀ọ́ kó ṣe tìyàwó wọn lọ́tọ̀ o ẹ máa kí ni ẹ sọ̀rọ̀ ẹ fọ́n ní ìyàbá yìí ẹ máa sọ̀rọ̀ síta ṣé o wa aláàjì sáà nílé owó 2,000 bàbá ló lẹ́sẹ̀ owó 1,000 bàbá wa pẹ̀bọ̀rẹ́ owó 2,000 bàbá wa ìmọ̀rúndé owó 1,000 Dr. Fordil owó 50,000 naira. Dr. Fordil owó 50,000 naira. bàbá rẹ̀ láti ìlú Ìwó bàbá lóríta mẹ́rin wọ́n náà fún ní 50,000 lẹ́mùdẹ́mù 2,000 naira. Justice Ọ̀yáfàjọ owó 2,000 naira. àwọn alájí wa kúrú Àlùwàsíìrù gbogbo ilẹ̀ Yorùbá owó 10,000 10,000 naira. Alájí wa kúrú 1,000 naira. Bàbá àgbà ló dé ilé ìlú 2,000 naira. Bàbá àgbà ló dé ilé 1,000 naira. Hájì Abdulhakeem owó 1,000 naira. Bàbá àgbà ló dé sóbì owó 2,000 naira. Bàbá àgbà Nàìjà owó 1,000 naira. Bàbá Fawad 1,000 naira. Bàbá wa Pàndélé 1,000 naira. Alájí wa Kọ́ládé 1,000 naira. Alájí wa 1,000 naira. Bàbá wa Ibrahim 1,000 naira. Bàbá wa ní Ọlọ́dúnjẹ́ 1,000 naira. Alájí Sọ́kà owó 2,000 naira. Alájí ṣe ẹ̀sìn bí owó 5,000. Alágbádá 1,000 naira. Ẹ̀sìn bí Yàgùwásí sọ̀rọ̀. Bàbá Ahárú, bàbá Mùtíyá, bàbá Fásilá. Alájí wa Ìfọ́pá. Bàbá àgbà ní apẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ owó 1,000. Alájí ara ṣe láti ló ìgbà 1,000. Ẹgbẹ̀rún méjì tó kún lẹ́nu. Ọya bàbá Ìdírísì láti wá dàbí owó 1,000. Ọya. Alájí wa Lukman Akérèdé owó 1,000 naira. Bàbá wa Dr. Ahmad Ẹ̀yọ́lá Ọ̀sálàm owó 10,000. mo ń gbọ́ alájà àyẹ́dìrẹ́ láti ìlú Èkó. Alájí Adéwùmí 5,000 naira. Alájí lórí kó 10,000. Alájí wa Sàkúndé Ìmọ̀mù Agbájé 1,000 naira. Alájí wa Muyideen 500 naira. Bàbá àgbà láti ló ná 1,000. Wa alaikum salam ẹ kú dìde ẹ ṣeun ọ̀dà ọlọ́run gbà. Wàlúkú sálà alájà náà mo ṣeun. Àti ìrántí sí wọn mo ti rántí sí ẹ̀. Taofik dà. 1,000 naira. Afawaliulayi Amin. Afawaliulayi Abraham Cotton 5,000 naira. Taofik. Bàbá àgbàlagbà jẹ́ owó tí wọ́n rí. Bàbá àgbàlagbà jẹ́ owó tí wọ́n rí 1,000 naira. Ọ̀yà rẹ̀ tàbí kí ló kù sí o.
ọ̀gbìn owó ìyáwó ní Ògbómọ̀ṣọ́ ní ẹ̀rọ. ọkùnrin ọ̀dọ̀ ọkọ wọn ọ̀yà. àfọwọ́ oníyàwó mẹ́ta àpẹẹrẹ mẹ́ta àbúmọ̀dé níyà 10,000 naira ẹ̀kọ́ bù yẹ ẹ̀yọ́ nígbà. ilé tí a fẹ́ fún ìyàwó mọ̀ ìgbọ̀wọ̀ ní ìṣàlá tó rẹ̀ ká máa mú wa àwọn tá a bá jókè ìlànà lọ́dọ̀ wa ní ìkápò fún ìyá ní ìṣàlá ìzọ́kùn lọ́fẹ̀ẹ́ láàrin ìṣẹ́jú kan ìṣàlá. ilé àpò ẹ tó sọ àwọn tó gbé ìmọ̀ fún ìyàwó. àkáǹtì nàmbà yìí kókó dáadáa wà lọ fún Dr. Fọdí wọ́n ti béèrè fún. ilé ọkọ là ń lọ gbogbo àwọn tá a bá bá dọ́kítọ́rù wa wá láti Ògbómọ̀ṣọ́ àwọn tí a jẹ́ bàbá fún ẹlẹ́à ọmọ Ibrahim àti àwọn tá a jẹ́ ọmọ wọn gbogbo wa ti ṣe tọ̀dọ̀ wa wọ́n làwọn tá a wá láti ọ̀dọ̀ dọ́kítọ́rù wa Sharafudeen Muhammad Raji bismillah báwa náà ti tiwọn náà bismillah. àwọn èèyàn tí wọ́n fẹ́ dà láṣẹ. àbí ọ̀bẹ mẹ́rọ̀ ìgbẹ́dẹ́ jẹ́ tí wọ́n wá wọ ní ìsìn. Amorire oníjàse mọ amọ̀rí bàtà àbílẹ̀ yóò fún wa amọ̀rí bàtà ẹ jẹ́ kó yá láti ìdílé ọkọ. wọ́n bọ̀. ọba bàbá ilẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá nínú ilẹ̀ Yorùbá ṣàdúró ó sì ti fẹ́ wọ́n sì ṣe é pé ó sì ti fẹ́ nínú àdúrà wọ́n sọ wípé Ọlọ́run kó paná àjẹbọ̀rẹ́ ó sì gbé ṣúná àdàbògà ọ̀rẹ́ bí àṣetánì ní Ọlọ́run kó fi ṣúná ìgbéwà Dr. Fọdí béèrè wọ́n tẹ́jẹ̀ fún. Ọlọ́run kó fi ṣúná ìgbéwà bá má ṣe wà lọ́wọ́. ẹjẹ́ lọ ó kú méjì tá a fẹ́ ṣe o ẹjẹ́ tó wà ẹni òbí pẹ́ ẹ máa ṣe bọ́ ẹ máa ṣe bọ́ ẹ ṣe bọ́ ṣẹ́bọ̀ ẹ̀bọ̀ gbé ẹ̀bọ̀ gbé yín afófòdó fòlò tó ń ṣẹlẹ̀ ẹ̀yin Yorùbá ẹ ṣàkíyèsí ilé ń jóná mọ́tò àṣídẹ́ǹtì kò tún ní bó jẹ́ ti kéwú ẹ̀kúkú kéwú ẹ̀rìn kéwú gbogbo ìwé ayé lẹ́kòókò kàtà síbẹ̀síbẹ̀ ọmọ Yorùbá lẹ́yìn síbẹ̀síbẹ̀ ọmọ Yorùbá lẹ́yìn lẹ́tún báyìí. ọ̀fẹ́ ọkùnrin méjì tá a fẹ́ ṣe o. àfa bọ̀ṣí ṣé ti délẹ̀. Bàbá kìíní ṣe tẹ pọ̀ sínú kìíní yìí. Ọya bá fi sí.
kò ní rí di president. Má ṣe jẹ́ kankunlẹ̀ kí má ṣe jẹ́ kankunlẹ̀ fún ẹ má kankunlẹ̀ fún oya má ṣe jẹ́ kankunlẹ̀ fún ẹ má àyà ló jẹ́ fọkọ rẹ má ṣe jẹ́ kankunlẹ̀. Èmi kọ́ máa kí wọn president ní òkè wọn èmi kọ́ ooo protocol ni a fi lẹ̀ yìí gbọ́dọ̀ kọ́ sẹ́yìn pé interview rẹ̀ sẹ́yìn èmi níwà kí wọn. wọ́n là fún àwọn ọmọ kẹ́ wọ́n là fún mú bro 1,000 èmi kọ́ president ní òkè wọn èmi kọ́ lè létò ẹ má jẹ́ àdàkì ní irú sẹ́rí irú ní tí wọ́n bá fi nǹkan lé lórí làájọ́ tọ̀ president ó rí wọn ẹ lọ bá president èmi kọ́ èmi kọ́ mò ń darí ètò wọ́n ní a máa lọ sọ fún MC létí ni. Má ṣe jẹ́ kankunlẹ̀ kí ẹ má ṣe jẹ́ kankunlẹ̀ kí ẹ má. Aya ló jẹ́ fọ́kọ rẹ̀ má ṣe jẹ́ kankunlẹ̀ fún ẹ má. Ọmọ ló jẹ́ fún wọ bàbá má ṣe jẹ́ kankunlẹ̀. níbi tí a ti ṣe ìtọ́lọ́wọ́ ni àwọn afáwọn àgbà ni wọ́n ti dé fọdúnà tó ṣe Alhaji Abbas Zakaria Alkori. Mọ́tò bàbá ìjọba ẹ̀rí gbà tàlájọ́ náà bá ní ọ̀dà rẹ̀ fún bàbá. Àmín. Ìlànà ọ̀nà ọ̀dà pọ̀tà ìdàtọ̀. Ìyá mi là. A fẹ́ gbà ẹ̀bùn fún ẹlẹ́yà wa kejì. Ẹlẹ́yà kejì ni o, ẹlẹ́yà wa kọ́ o, ẹlẹ́yà àfáà rẹ̀ ni o. Ẹlẹ́yà àfáà rẹ̀ ó ti dá. Ó náà ni ẹlẹ́yà Abdulkadir ti ṣe Aisha ó ní ọkàn báyìí owó 10,000 lọ́dọ̀ tiẹ̀ náà. Aisha ìyàwó Abdulkadir Al-Adabi owó 10,000. owó tuntun mo fẹ́ kí ẹ náà máa ná owó tèmi ní dá sínú owó tuntun. Bàbá lówó lẹ́sẹ̀. Bàbá àgbà lówó lẹ́sẹ̀. Bàbá àgbà ní pẹ̀bọ̀rẹ́. Bàbá àgbà ìbọ̀rẹ́. Bàbá àgbà Akíndélé. Bàbá àgbà Lẹ́kùọ́. Bàbá wa Abraham Lẹ́kùọ́. Bàbá wa Abraham Lẹ́kùọ́. Bàbá wa kúrú. Ahlan wa sahlan. Bàbá wa Dr. Amọ̀lú Alága wọ́n sábà sọ̀rọ̀ lágbèrè. Allahu Akbar. Dọ́tọ̀. Dr. Fọ́dé láti lù ú. Ẹ kú ìdìbò o. Fúyàwó kejì. Chief Justice. Àbáwọn pàdé òdòdó. Dr. Fọ́dé 25,000 naira fúyàwó kejì. Alájọ Asókà. Tèmi ni o 10,000. Bàbá Abéjì. Bàbá Àgbàdá Fẹ́rẹ́fẹ́rẹ́. Alájọ Ayédìrá. Ayédìrá. Ẹ pẹ́ ẹ ṣeun. Bàbá Àgbàdá Fẹ́rẹ́fẹ́rẹ́. Ọ̀dà. Ẹjọ́ lọ́wọ́ gbà. Sẹ́kùwà Àṣàǹká ní wọ́n kó 2,000 naira ránṣẹ́. Wọ́n ní ká fún Umu Ibrahim ní 1,000. Tọ́jọ́ máa kí àwọn. Tọ́jọ́ máa kí àwọn. Àfáwọn àgbà náà tí wọ́n jọ máa kí àwọn wọ́n ní ká fún wọn 1,000. Tí í ṣe Mùtádọ̀ Al-Adabi. Àbáwá Mùtádọ̀ Al-Adabi. Okùn kan tí wọ́n fi wọ́n sẹ́. Ẹdúró. Bàbá wa wọ́n ní bàbá wa Sàùkání wọ́n ló kù kan tí wọ́n rẹ́sẹ́ okùn 1,000 tó fẹ́ yẹ lẹ́yà kẹta. Wọ́n ní àwọn sẹ́kùn Sàùkání wọ́n lówó yìí ní 1,000 naira fún ẹlẹ́yà ẹjọ́ bọ́ sí ti gbọ́ wọn. Ọya bàbá wa ta ní òkè sẹ́ẹ̀nì mọ́gàjì àwọn náà ti débi. Bàbá wa bá níbi ìsọ̀kọ́ àwọn náà ti débi. Ọya káwọn jẹ́ bóyá. Bàbá wa láti lè dé àwọn náà ti débi. Ọya. Bàbá àgbà lóríta mẹ́rin. Bàbá àgbà lóríta mẹ́rin àwọn náà ti débi.
Bàbá àgbà lókè kòtò owó 1,000 naira. àwọn alẹ́ afásaka Àwọn ẹbí Asaka, bàbá ìyàwó. kí lẹ fẹ́ fún ọmọ yín afásaka Bàbá Asaka. Ìmáàmù Àsàká. Èló la fẹ́ bá yín? Ìmáàmù Àsàká ni gbogbo àdúgbò ń pátá ẹ̀yin lẹ́ni. owó kẹ̀kẹ́ sí dókítà lẹ́sẹ̀ dókítà Mudi àkáǹtì ló ní wọ́n sọ. Bàbá Asaka ẹ̀rọ àwọn ọmọ gbé. ẹ pé àkáǹtì owó tí àti ìmọ̀ọ́sìn pé olùgbọ́dọ̀ máa jíṣẹ́ ẹ tó máa jíṣẹ́ inshallah. Gbogbo ẹ̀yin ẹbí Asaka ẹ̀rọ bàbá yìí. ẹni wo fi Asaka lówó wá. Bàbá yìí ẹ fi sakasaka wo wa Àsàká ni kó èrú owó wá Ìmáàmù Àsàká ẹ sọ fún ẹ jíṣẹ́ bàbá fún. kí wọ́n jẹ́ ọyá kánjẹ́ ọyá kánjẹ́ ọyá o. ọ̀yà gbogbo ẹ̀yin ẹbí Asaka. ṣé wọ́n ti Ọ̀yà ẹ̀jẹ̀ ẹ̀jọ̀kùnrin ẹ̀jẹ̀ bàbá ẹ̀ máa kó bọ̀ ẹ̀yin obìnrin ẹ̀dá tí wà jọ. ṣe ti gbà á ok ẹ bá ń ṣe lọ́rọ̀ ti Àfọ̀mù kájà wọ́n fẹ́ rí o, àfọ̀ ọlọ́run fẹ́ bí yín. 50 ń bẹ̀ ẹ̀ka pẹ̀lú fún bẹ̀tọ̀ ẹ pé ìyàwó ẹ pé tíra tí ìyàwó wọn kọ nìyẹn ẹ lọ sórí máìkì kẹwàá kó 50 lọ fún wọn akáàkàmọ́ ka ẹ̀ka 50. Ọ̀rẹ́ Aisha, ṣáwọn náà gbé báàgì lọ. Ọba gbé báàgì lọ báàgì yá báàgì lọ. náà Tíra tí. ń bọ̀ ìkẹta Ẹlẹ́kẹta, ìyàwó kẹta, tí í ṣe ẹ̀rẹ́ Zainab ẹ̀rẹ́ Asaina, ọmọ àlùfáà wa jẹ́nẹ́sí àgbà ọmọ àgbà jẹ́nẹ́sí àgbà, ọmọ àgbàlagbé ní Sheikh Yunus Sheikh Yunus, Sulemana Yunus Sulama Yunus. mo fóònù náà ní owó 10,000. Owó ẹgbẹ̀rún mẹ́wàá, ẹnìkan súnmọ́ níbí. Owó tuntun ìmọ̀ ẹ̀dá sí. Ọmọ àgbà ní àdàbí tù. Ṣẹ́bà fẹ́ lówó wẹrẹ. Bàbá àgbà ní pẹ̀pọ̀rẹ́, bàbá àgbà ló lẹ́sìn. Alhaji mi Alhaji wa Sagidele, bàbá àgbà ló ìta mẹ́rin. Dr. Fadil owó 25,000 àfẹ́lẹ̀ kẹta. Ọ̀dájú aláti kọ́tọ̀. Ìjọkún dẹ́mù. Bàbá aláti eléko bàbá olóyìn. Bàbá ìyàwó gbọ́ngà. Alhaji Abdul Wahab. President ààrẹ wa. Bàbá wa gba títí lọ gbá. Bàbá wa Mudir. Bàbá ìgbàlódé sẹ́ẹ̀nì. Alhaji Akuru. Justice Sọyábàjọ. Bàbá ìgbàlódé lélẹ̀. Ẹkú ìnáwó iwájú lọ́la yóò máa lọ. Adùn kò kárí wa o. Bàbá àgbà ìmọ̀ mi jòkòló. Bàbá àrígbẹ́ lánàá adé. Bàbá wa àránṣẹ́ láti ilé Èkó. Àwọn ń jẹ́ mọ́ ọ̀rọ̀ sí bàbá àrígbá ńlá. Àwọn bàbá àbèjì náà ti mú dín bàbá àbèjì. Bàbá àkọ́rọ́ ta mẹ́rin. Oya. Ó lọ. Bàbá ìyàwó gẹ́gẹ́. Bàbá wa àgbà ìmọ̀ láti ìlú Agbájé. Ọ̀dọ́ bàjẹ́. Bàbá Adéòkè Kòtò. Àwọn àgbàlókè kòtò. Àwọn ẹ̀sìn 5,000 naira. Ajá wá sí. Àwọn bàbá délé. Ọ̀dà. Wọ́n gbà lọ́wọ́ ní ohun. Ẹlẹ́ẹ̀kẹta láti lọ. Bàbá Yunus. Oya gbogbo ẹ̀yẹ bí bàbá wa Yunus àbá Adánásì. Oya ẹ̀bùn tá a fẹ́ fún ọmọ. Oya bàbá ìyàwó gàgàdà. Ẹ̀ka tó ti lẹ̀ ní. Owó ẹgbẹ̀rún márùn-ún kí ẹ̀ka bàbá ìyàwó ní. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. طيب بعد الاستهادة والبسملة نحمد الله تعالى تترى وكثير نعمه علينا ظاهرة وباطنة. lábẹ́ pé atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn bàtà dúpẹ́ fọ́lọ́hun àwọn bàbá wa àgbà Fadilatul Walid Fadilatu Sheikh
Al-Murabbi Najih bàbá wa gbà ní ìlú Àdàbí kọ́lọ́n jẹ́ kárí wọn pẹ́ wọ́n ní kí a gbé tí a ìjáde ní pẹ̀lú àṣẹ Ọlọ́run láàrin bí ìṣẹ́jú méjì báyìí ẹ dákun àwọn samahatu doctor ani ahtaju ila okay da طيب حياكم الله أكي بابا وأكبا دكتور سماحة الشيخ فاضل الإمام إلى هذا المحفل المبارك ونقول لهم جزاكم الله خيرا ونسأل الله تعالى أن يسلمكم إلى داركم سالمين غانمين بلا وعثاء السفر وكآبة المنظر اللهم احفظه من كآبة المنظر وسوء المنقلب في المال والأهل والولد بابا وأكبر فضيلة الدكتور كي فضيلة الدكتور torí pé a ní di ọdẹ́sì doctor ní àárín ẹ̀ tọ́yì jazakumullah khair hayyakumullah doctor ni a fẹ́ ok da samahatu doctor hafizakumullah hayyakumullah eléyìí ni ọ̀rọ̀ pítí tí ó jẹ́ ọ̀rọ̀ olówó iyebíye eléyìí jẹ́ sí wípé láti inú ẹ̀kọ́ hayyakumullah láti inú ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn òun ni ẹlẹ́ha wa nípa pé wọ́n jẹ́ àbúrò fẹ́mi ni o ẹlẹ́ha fadilatu doctor eléyìí tí wọ́n kọ ní ráńpẹ́ eléyìí tí wọ́n fi ń ṣe ìdúpẹ́ fún Ọlọ́run wípé àwọn ń lọ ilé ọkọ pẹ̀lú ìdùnnú àtàlàfíà lọ sí ọ̀dọ̀ fadilatu doctor tíra náà ó mọ ní pítí ṣùgbọ́n ó láǹfààní tó pọ̀ yani unwanul bahth aw yani unwan ikhraj hadha al-bahth al-mubarak huwa kutayib lakin fihi fawaid jamma wa hadha al-unwan huwa madlulat كلمتي المرأة حياكم الله طيب bàbá wa pé àwọn afáàmì ni mo bá sọ̀rọ̀ ni tọ́ì tíra yìí ó máa pín tí kí gbogbo àwa jàmáà sáárí lọ́wọ́ mi tọ́ì àmọ́ láǹfààní tó pọ̀ naam ó láǹfààní tó pọ̀ ẹni tó sì kọ́ tí a fi wá ń kó tí a ìjáde ní ọjọ́ tòní òun náà ni ẹlẹ́ha Ummul Kulthum Ibrahim طيب حياكم الله Ibrahim Ògbómọ̀ṣọ́wíyà أنا على صواب طيب Ibrahim tìlú Ògbómọ̀ṣọ́ láti ìlú Àdàbí ó kílẹ̀ ẹ̀báhùn حياكم الله طيب tí àìwárè orúkọ rẹ̀ ni madlulat كلمتي المرأة والزوجة والفرق بينهما على ضوء الكتاب والسنة على ضوء القرآن الكريم طيب àwọn inti ń tọ́ka kí làwọn nǹkan náà inta ń pè ní kalimatu gbólóhùn azawjatu àti kalimata ń pè ní almaruatu inti méjèèjì ń túmọ̀ àti ìyàtọ̀ tí ń bẹ láàrin méjèèjì pẹ̀lú tá a bá lọ wo dìrọ́sà inú alukur'an al-karim bí inú alukur'an ṣe tóbi tóun ọlọ́wọ́ bá àlékẹ́lá kìí sọ̀rọ̀ wẹ́rẹ́ bàbá ẹlẹ́à Ibrahim wọ́n wọ̀ wípé tọ̀ àwọn fẹ́ jẹ́ kí ọlọ́wọ́ bá àlékẹ́lá kó sí àwọn ní ìyàwó rere lọ́ọ̀dẹ ọkọ àwọn ẹjá sàmì jàmáà ó sì nírú ìran bá lọ́n ṣe máa ń sọ̀rọ̀ obìnrin inú alukur'an ibòmí yóò pè ní obìnrin lásán níbòmí yóò pè ní ìyàwó ibòmí yóò pè ní ẹni tó ṣe kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú ọkọ ẹ̀ Ọlọ́run ò bá ní jókòó ní àlùbáríkà Ibrahim ni wọ́n wá kọ tírà yìí náà pẹ̀lú àṣẹ bàbá wa gbà nílùú Àdàbí wọ́n ní kí a kó 50 copies fún fadilatu Dr. Sharafuddin Raji hafizahullahu ta'ala. طيب 50 يعني معه طيب حياكم
tọ́yì máìkì dà àwọn bàbá wa gbà nílùú àdàbí wọ́n ní gbogbo tó kù ń bí kó máa jẹ́ ti àwọn ulama ajilla al-aizza al-fudala al-kurama tí wọ́n bá àwọn fadilatul walid wà ní ìjókòó ń bí kọ́nà ọba àdékẹ́lá kó jẹ́ kó ní àlùbáríkà ó ń tẹ̀ ó ṣe mistake ráńpẹ́ albahithatu ni ṣùgbọ́n ó ń tẹ̀ ó kọ albahithu wa la haraj fi dhalikum kama allamtumuna lianna ذكر الذكر ذكر التذكير يعني يشتمل على التأنيث في كثير من الأحيان عند أهل اللغة سامحوني طيب أيوة kọ́lọ́mọ́ sí ní lásìmọ̀ nínú sẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa a fẹ́ gba owó dáwà gbogbo wa bá ṣe mọ̀ wípé òpópó Mọ́kà máròró àwọn kan ni wọ́n ń ṣiṣẹ́ tọ́ bí ṣe mọ́ lójoojúmọ́ ọ̀rọ̀ eléyìí àtẹ́ntọ́ wá gẹ́gẹ́ bí àlejò àtàwọn tá a fìwé pàtàkì pè àtàwọn tá a tún fìwé pàtàkì ké gbogbo wa náà lọ́jọ́ kan ìjọ kálukú bá ní agbára láti lè fi ran iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ ìlókùtà fẹ́ gbà báyìí ìtọ́kálukú bá ní agbára láti fi lè ran iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde kí òǹkálukú fún wa láti ran iṣẹ́ yìí lọ́wọ́ kọ́lọ́mọ́sà san òǹkálukú wa ní ẹ̀san olóore. PA ó yá máa. ààrẹ nìkan kó jáde. bàbá ìyàwó méjèèjì sọ́dọ̀ àwọn afáàní owó dáwà ẹjọ́ ẹ bá ń gbé lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn ọkọ ìyàwó mẹ́tẹ̀ẹ̀ta gbogbo àwọn táwa látògbó máa sọ ẹjọ́ owó dáwà nítòkálukú bá ní láti fi ránṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ ẹ máa bọ̀ kò nídìí ẹ wá Dubai àwa táwa lábẹ́ tẹ́ǹtì ń bí ìta bá ní láti lè fi ran iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká gbìyànjú ọlọ́mọdé àsọ̀nkálukú alẹ́sàn lóore gbẹ́sìnga wọ́n nà lórí àwọn àfáà ta jésàkùn dọ́kẹ́rẹ́ Malam Eliasu tí wọ́n ti fún yín àyàbí owó dáwà Jazakumullahu khairan ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká dìde ìtọ́kálukú bá ní láti lè fi ran iṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ àbáṣáìdì FVC owó dáwà àbálẹ̀ kó o ti lọ gbowó.